àdìdé bá ṣe ń dé àti bàbá ṣe ń bọ̀ àwàrà múgòròdù àti ti dé Lutas Film Record International agbẹ́sà ní gbogbo àgbáyé káàfàtà ìdààmúwá lọ́tẹ̀ yìí òun ni ọdún ìgúnnukó ti orílẹ̀ Ìgànmú àti ṣe volume 1 ó ti jáde ní Ìje volume 2 ló fẹ́ jáde yìí ẹ jẹ́ ká máa gbádùn ẹ̀ bọ̀ ọdún ìgúnnukó ti orílẹ̀ Ìgànmú ní Ojora land ní ìpínlẹ̀ Èkó ibi tí ìyá wa Ṣakira Ògúndáyéró tí wọ́n ti ń jẹ ìyá òòṣà gbogbo bọ́ èjò yẹn wọ́tá lẹ́ máa mú wá nínú fọ́nrán tẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí. ẹ rí i pé àwọn ọmọ onígunnukó lẹ́rí tí wọ́n ti lọ wugi igi lẹ́rí tí wọ́n wọ́bọ̀ láti gbó ògùnnù yìí àti kékeré ni ìmàlẹ́ ti ń kọ́ ọmọ ẹ̀ lásọ̀ àti kékeré ni onígunnukó náà tó ti ń kọ́ ọmọ ní ìṣe àti bí wọ́n ṣe ń ṣe ẹ̀sìn àti àṣà ti ìgunnukó ẹ jẹ́ ká máa gbádùn ẹ̀ bọ̀ kò ní bàjẹ́ orílẹ̀ Ìgànmú la wà níbi tá a ti ń ṣe ọdún ìgunnukó èyí ní Ìje ti ọdún ìgunnukó. ọdún ìgúnnukó ti orílẹ̀ Ìgànmú yìí tí wọ́n bá ti jáde láti inú igbó òwúgi wọ́n á wá sí ààfin ọba Ojora ti ìlú Ìjọra wọ́n á kọsẹ̀ ńbẹ̀ kó tó máa padà sí orílẹ̀ Ìgànmú láti lọ wá ṣe ayẹyẹ ọdún. àwọn ìgúnnukó lọ tí wọ́n ti ń jáde yìí a rí tẹ́lẹ̀ǹjì kan bákan náà ni a rí èso kan àwọn ọlọ́dún gbọdún gangan àwọn nìyẹn àwọn ọmọ òbí tápà ọmọ afàmọ̀sẹ̀lù tápà ọmọ olùgúdú mo jókòó tẹ wọ́n gbọ́ ọ̀yá lọ èrò tẹ̀ ń gba àwọn ògbọ́dọ̀ wẹ̀yìn ibi mo gbé kí babaláwo rojú kóróró mo ní bóyá dákúndábọ̀ tí ì ṣe ni Ọ̀rúnmìlà dákúndábọ̀ fi yèdénú mo kígunu ìgúnnú fajúro wọn ní bóyá rẹ tápà wọn tí ì ṣe ni máṣe ọ̀rẹ́ tápà wọn ọ̀nàgó bíi tí kìíní bá ti ń ṣe lọ́wọ́ kíkè nílọ̀lẹ̀ ìjòkó jẹ́ ìbá bàbá òbí ará lódò òun lódò ẹni wẹ́dá yẹn ló yẹ ṣí jẹ̀mẹ̀nẹ̀ ṣọ́yẹ tápà mọ́ di gbèjì lẹ̀kẹ̀ olúńlókun ọ̀gbọ́dọ̀ di epo abọ̀sà ọ̀gbọ́dọ̀ jí ọ̀ òfú ni wọ́n ń jẹ láre fún ọ̀gọ́ ṣánlọ́gọ́ máa jọ fọ̀gọ́ mi yọnu ṣálùtì máa fòjì ọkọ̀ tẹ́lẹ̀ fọ́mọgamọga gàdàgodo ní tápà ń ṣẹ̀ṣọ́ nílé Olúbísí bí tápà bá kú wọ́n ní ẹ bá wọn òtútù òwú ẹ bá wọn afárá oyin òtútù òwú ti dọ́jà ó dọ̀ pọ̀ afárá oyin ti dọ́jà ó dọ̀ wọ́n gbogbogbò. bàbá ti mọ̀ wá nílé iṣẹ́ wa Lutas Film Record International òun tá a fi ń jí agbáṣà ní gbogbo àgbáyé káàfọ̀tà nìyẹn ẹ rí pé gbogbo òṣèṣe òun la máa ń mú wá kọ́ má bàa parẹ́ kọ́ má bàa parun káwọn ọmọ wa lè máa bá kọ́ lè rí bọ́n ṣe ń ṣe káàkiri gbogbo àgbáyé òun ni a fi ń gbé jáde nílé iṣẹ́ wa ń bí ìyẹn la fi wà lórí YouTube Lutas TVC ẹ máa subscribe síbẹ̀ kẹ́ ẹ lè máa wò ó ẹ máa like ẹ máa subscribe síbẹ̀ ẹ lè máa rí gbogbo àwọn òṣèṣe wa káàkiri àgbáyé.
láti orílẹ̀ Ìgànmú ni wọ́n ti máa kọ́kọ́ lọ sí ààfin ọba Ojora, wọ́n á lọ kọsẹ̀ ńbẹ̀ kó tó di wọ́n máa padà sí orílẹ̀ Ìgànmú. Igbó Ugi lẹ́rí tí wọ́n ti ń bọ̀ yìí, ẹ̀rí pé àwọn ọmọ onígunduko gbogbo àwọn pátá wọ́n wu igi lẹ́rí tí wọ́n wu ìmọ̀ yìí máa gbé dé Ìjọra nìyẹn tó máa tún padà sí orílẹ̀ Ìgànmú. Wọ́n ti dé Àmúwò lọ́dọ̀ ìyá òòṣà lénìí. Ààfin olóyè Balógun ti Ìgànmú òun ni ẹ̀ ń wò yìí. Ẹ ti rí ìdí tí wọ́n máa ń kí tápà ní pé ọmọ eégún gogoro tí ò gbọdọ̀ jó lábẹ́ ọdún, tí wọ́n bá jó lábẹ́ ọdún ń ṣe ni wọ́n faṣọ kọ́gi kọ́nàkọ́nà orí rẹ̀ yóò fìlàkà eré bó yìí ìdúngbò ẹ̀ bó ṣe ń jó tó ń yí bẹ́ẹ̀ ló ń kan wáyà lókè ìgbónú ó ga dáadáa. Ẹ rí pé ìgúnnukó ti ń fi ẹsẹ̀ ra ijó ọdún, ọmọ ọlọ́dún gbọdún òun lẹ rí tí ó ń jó lọ́wọ́ yìí. Ìgbàlẹ̀ àwọn ògúnnukó òun ni ẹ̀ ń wò yìí, ẹ rí má dàgbà mọ́lẹ̀ wọ́n yà wọ́n sí gbogbo ara ògiri. Igbó ìgúnnukó ti ìlú Ìgànmú. Ojúbọ òun ni ẹ̀ ń wò yìí níbi tí wọ́n ti ń bọ ìgúnnukó, tí wọ́n ti ń bọ Ògún, ojú Ògún lákàyè ọ̀ṣìmọ́lẹ̀ òun ni ẹ̀ ń wò sí Àwórì yìí nílùú Ìgànmú. Ẹ já gbọ́rọ̀ látẹnu bàbá tí wọ́n ń sọ̀rọ̀ yìí, ká gbọ́rọ̀ látẹnu wọn mú bọ̀. Agbára Ọlọ́run á ṣe ọdún ìgúnnukó ti ìlú orílẹ̀ Ìgànmú bí àlebà lọ́wọ́ àwọn bàbá tí wọ́n bí wa. Ọdọọdún náà la máa ń ṣe, òun ló jẹ́ kẹ́rí gbogbo èrò tánjú tó ń yọ̀ bẹ́ẹ̀. Nígbà tí àwọn bàbá wa àwòdì ìdáyé wọ́n ti bí àwọn ìyá wọn ti bí àwọn bàbá kan, wọ́n ń da bálà ń ṣe, wọ́n ní ìgúnnukó ní ilé òṣàṣẹ̀dálẹ̀ tàwọn. Wọ́n dẹ̀ ń jẹ́ kó yé wa pé tí àwọn bá ti ṣe ní síkú kò ní sárùn, ọmọ wẹ́wẹ́ ò ní kú, ẹni tí ò rí bí á rí bí, àgbọ̀n tí ò lóyún á lóyún. Wọ́n bá ti lọ tán lọ wúgi, wọ́n bá ti fi igi yẹn wọ́ gbogbo àdúgbò lágbára Ọlọ́run, gbogbo wọn tó lé á dẹ̀rọ̀, ẹni tí ò níṣẹ́ á níṣẹ́, ẹni tí ò bímọ á bímọ, ẹni tó ń wáyà á ní, gbogbo ìlú á dẹ̀rọ̀, kò ní sí gbóná, muslim pápá ìgbóná kò ní sí nílùú, ìlú á dẹ̀dẹ̀rọ̀ àtúbà àtúnṣe. Ní ọdọọdún bẹ́ẹ̀ lọ àti máa ń ṣe. Ibi táwa ní ibi táwọn bàbá wa fi ṣe ibi tí ìgúnnú pàápàá fúnra rẹ̀ ń gbé, òun là ń pè ní Igbó Ògúnnú. Fẹ́ pé ibẹ̀ ló ti ń jáde síta láti wá máa ṣàdúrà fún wa, ibẹ̀ náà dẹ̀ ló ń wọlé sí, ibẹ̀ lójúbọ ẹ̀ wà. Ẹgbẹ́ táwọn àgbàlagbà bá ti pòkòtò tán bá pera wọn,
wọ́n má débẹ̀ wọ́n ta mílẹ̀ tó tọ́tílẹ̀ á dá wa lóhùn á dẹ̀ jáde tó bá dẹ̀ ti jáde tó bá ti ṣàdúrà fún wa tí wọ́n lọ wúgi tí wọ́n dé tí wọ́n fi gé ẹwọ́ ògbó ìlú gbogbo nǹkan tá à ń fẹ́ àṣeṣe ọlọ́run máa ń bàjẹ́ sí kábíyèsí wa bàbá wa ọba Fatai Aremu Aromire Oyègbè Onítù the Ojora of Ijora ní Iganmu Kingdom òun náà ni bàbá gbogbo wa ọ̀dọ̀ ẹ̀ láti lọ ń gbàṣẹ ní àtòrí ẹ̀ kò ní ṣe oníkálukú kò ní ṣe ọmọ kò ní ṣe ẹbí kò ní ṣe ara wọn tún wá padà bọ̀ sí gbóògùn wa náà a ní etíkó tó jẹ́ olórí lóòótọ́ ẹ̀mí lè jẹ́ dáṣù a ní etíkó a náà olóyè a ní máa jí a ní sókè ara látòrí àwọn yẹn títí lórí àwọn obìnrin wa ikú ò ní pa wá àrùn ní gbé wa dé ọdọọdún náà ni gbogbo àjọ máa ń ṣe àgbàdua pé àti ṣọdún yìí ká tún ṣe mí àtọmọ àtìyàwó àtẹbí àtará àtàwọn tó wá bá wa ṣe gbogbo ara máa délé láyọ̀ ní agbára Elédùmarè lágbára gúnugódà ṣe. ọ̀rọ̀ láti gbọ́ lẹ́tẹ̀nu baálẹ̀ yìí ìdáàsó ti Iganmu àdúgbò adẹ kí gbogbo àwọn olóyè ìgúnnukó láti orí etíkó ìdáàsó ọkànlá kí máa jí gbogbo yín àti àwọn olóyè obìnrin àti gbogbo yín wọ́n ẹkú ọdún ẹkú ìyèdún àṣẹ ìṣàmọ́dún o àṣàmọ́dún ṣẹ̀mí o ẹ jẹ́ ká ti gbádùn àwọn ọmọ onígúnnukó lẹ́yìn ìgbà tí wọ́n ti fi igi wọ́ gbogbo ìlú ẹ̀rẹ́ àwọn náà ti bẹ̀rẹ̀ sí ní jó yìí Ajígbẹ́dà lẹ́rí tí ìdáwà lọ́wọ́ ẹ̀ tó ṣíwájú àwọn ọmọ tó ń jó yìí lẹ́ẹ̀kan sí akí ìyá wa Shakirat Ògúndáìró tí wọ́n jẹ ìyá òòṣà lẹ́ni ní ìlú orílẹ̀ Ìgànmú àjẹgbó àjẹtọ́ ló máa jẹ́ o ìyá ọba Arọ́bakẹ́ nílùú Àmúwò bákan náà ni àwọn ọ̀nà tún ní ìyá ọba Arọ́bakẹ́ ti ìlú Ẹ̀gbẹ́ àjẹgbó àjẹtọ́ ló yè tẹ́ jẹ́ o aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún ànífọdún ilé ìṣàṣemọ́. ẹ rí i pé àwọn ògúnnukó ti ń bẹ̀ sí jáde níkànkọ́ ìjèjì báyìí. ẹ rí i pé àwọn ògúnnukó ti bẹ̀rẹ̀ sí ní dára lóríṣiríṣi ijó tí ń lọ. ẹ rí bí ìgúnnukó bó ṣe ń lọ bọ́n yìí máa ń ṣe tí òyò kì í kó wọn yẹn láti pé láti kékeré ni oníṣẹ̀ṣe náà ti ń kọ́ ọmọ wọn ní eré torí bí èèyàn kan bá dá irú àrà bẹ́ẹ̀ òyà kó a ṣubú ṣùgbọ́n ògúnnukó kò ṣubú rí ajójójó wọn lọ́lọ́ wọn yí nǹkan kò dẹ̀ ní ṣe wọ́n ohun tó ti mọ́ lára láti lẹ̀ ní ìṣẹ̀dálẹ̀ tí wọ́n nìyẹn. òòṣà Ògúnnukó jẹ́ òòṣà ńlá òun láti gbọ́ lẹ́tẹ̀nu bàbá tó jẹ́ ìdáàsó ti orílẹ̀ Ìgànmú yìí torí tí wọ́n bá ti ṣe ọdún Ògúnnukó yìí
ẹ rí i pé wọ́n máa ń lọ sígbò wugi wọ́n á wugi wọ́n bá ti ń wọ́gi yẹn nílẹ̀ gbogbo ẹ̀sán tó wà ń lù á kó gbogbo ẹ̀ lọ́wọ́ wátá ikú á lọ àrùn á lọ àṣírí á lọ àlẹ́ ìbá àfàwọ̀tò á lọ Ògún pátá wá jáde á ṣe ìwúre fún wọn á ṣàdúrà ọ̀nà wọn á ṣí ọ̀nà àlà ìlú àtùbà àtúnṣe ìwọ́n tá a fi ń ṣe gbogbo kinní yìí lọ́dọọdún nìyẹn ìyẹn làwọn òfẹ́ kọ́ parẹ́ nílé iṣẹ́ wa ń bí Luther Record International láti mú wa lóòrèkóòrè kí àwọn ọmọ tó wọ́n jẹ́ onígunukó kọ́ lè máa mọ bó ṣe ń lọ kí wọ́n má gbé ìṣẹ̀ṣe wọn bá ṣe mú tẹlẹ́gún wá à ń mú ti ìgunukó wá à ń mú ti gẹ̀lẹ̀dẹ̀ wá gbogbo àwọn ṣẹṣẹ òun là mú wá nílé iṣẹ́ wa ń bí kódà gan wa ti mú ẹ̀yọ̀ wá ìsọpẹ́tọ̀ gan wa ti mú wá gbogbo ẹ̀ là ń gbé lárugẹ nílé iṣẹ́ wa ń bí ìyẹn la fi sọ pé kí gbogbo yín kẹ́ máa subscribe sórí YouTube channel wa Luther TVC ẹ like ẹ kẹ́ subscribe síbẹ̀ ẹ máa gbádùn wa káàkiri gbogbo àgbáyé ni. ẹ rí bí ìgúnnukú ṣe ń lọ ẹ rí bó ṣe ń lọ. bá a ṣe ń rí ìgúnnukó tó jẹ́ èso àwọn èyí tó ga iná ń pè léso àti orí tètè ń jí ìyẹn àwọn làwọn kéékèèké ìgbọ́n eré tó wà lára gbogbo wọn eré kékeré kọ́ ẹ rí pé àwọn méjì tó wà ń ta yìí wọ́n ní èso bẹ́ẹ̀ ni wọ́n ní tètè ń jí tí aṣọ wọn bára wọn dọ́gba a lè sọ pé ìyá àtọmọ. ìgúnnukú lórí tó ti bẹ̀ sí ní kí àwọn èèyàn tí wọ́n wà níkàlẹ̀ ní ojú àpò tó ń ṣe ìwúre fún wọn yìí tí wọ́n ń fún lówó ọdún tí wọ́n ń kí káàbọ̀. ẹ bá ń kẹ́ etí sí àwọn orin tí wọ́n ń kọ níbi ọdún ìgúnnukú yẹn rí pé àdúrà ní gbogbo ẹ̀ máa ń jẹ́ ìwúre ní gbogbo ẹ̀ máa ń jẹ́ àwa lọ rẹ àwa bọ̀ rẹ ẹni bá pé ká má bọ̀ láàrin dé bá. bákan náà ni à ń gbádùn ijó àwọn ìgúnnukú lóríṣiríṣi ijó lónìrànràn ẹ̀rí bí wọ́n ṣe ń lọ látàárọ̀ kéèyàn kan lọ irú ẹ̀ tí ò bá ní gbókìtì ìgbàgúnnukú òòṣà ni kò lè ṣubú láéláé. ṣe rí tètè ń jí náà bó ṣe ń lọ. ẹ rí bí ijó ṣe ń lọ lẹ́sẹ̀ àwọn ògúnnukó. yóò ṣàlàyé tí wọ́n ń jó yìí olóyè tuntun.
ẹ rí i pé ìgúnnukó sì ń lọ wọ́n sì ń jó ijó ń lọ lóríṣiríṣi bẹ́ẹ̀ ni orin ń lọ lóríṣiríṣi ní orílẹ̀ Ìgànmú. àtònílé àtàlejò wọ́n lọ káàbọ̀ o. Ògúnfọ̀ ti ìgúnnukó òun ni ẹ̀ ń gbọ́ yìí. àtònílé àtàlejò wọ́n lọ kú ilé o. ọlátànà àwọn rèé o. wọ́n ní ṣé gbogbo yín àyàtà láfíà làwọn bá yín. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run adúpẹ́ lọ́wọ́ mọ̀lẹ́. ọlọ́run dúpẹ́ àwọn dúpẹ́. ọlákèyí tó gégi lọ́dún ìyá tún padà gé tẹ̀ mí. lágbára ọlọ́run tó bá dọdún tó ń bọ̀. nínú owó ni gbogbo yín ti máa mówó tẹ máa ná fóun ìjàgùnúkó o. wọ́n ní ibikíbi tí gbogbo yín tẹ ti ń mówó tẹ̀ ń ná fóun ìjàgùnúkó ayé ò ní bẹ́ẹ̀ gidi náà bẹ̀rẹ̀. wọ́n ní tí gbogbo yín bá ti ń ṣòro kan á dẹ̀ máa dirú digba fún yín ni o. wọ́n ní dẹni gbogbo nǹkan tí àwọn èèyàn máa ń ṣe wọ́n ní tí èèyàn bá jẹ gbèsè kò ní bá ń bẹ̀ o. látòrí aluwo níwòyò ìyéṣà sóúnjẹ ṣáàbà sóníyàn súnmọ́sún akọ́jà ọlọ́pàá yálòdì àti gbogbo olóyè pátá òṣàgbọ́n ọjà ìgbéyàwó ọjà ọlọ́run. ẹ rí i pé ìgúnnukó ṣe àdúrà fún gbogbo àwọn olóyè tó wà nínú ìgúnnukó nínú ẹgbẹ́ ti ọmọ onígúnnukó bí àwọn eléégún ṣe ní olóyè bẹ́ẹ̀ ni àwọn onígúnnukó ni wọ́n ní àwọn olóyè gbogbo àwọn olóyè ilẹ̀ ti gbọ́ láti ẹnu gbogbo tí ìgúnnukó ṣe àdúrà fún gbogbo wọn tí gbogbo ẹ̀ tó sọ jáde. Bàṣì yàwó ẹ̀jẹ̀ dáwọn ló wọn lọ́pàá kọjá yẹn kó yan ṣu ìyẹgbẹ́ ọgọ́rin wọ́n lè dáwọn ẹ̀dá yàlú fóònù níwòye ọgọ́rin èbè. Èwo méjì àjẹrà lójú oríyẹ fèsì láì jíya. Èjìyà àkẹ́jù èjìyà. Òkòlù kọ̀ọ̀dìyà lójú. Àyè Èdùnà kọ̀ọ̀dìyà yá. Èdùnà màjíyà náà. Òkòlù kọ̀ọ̀dìyà lójú. Àyè fèsì láì jíya. Ìgbọ̀nmú lọ́wọ́ ṣe ṣe. Ìjẹ̀ṣà ṣòkò ṣe ṣe.
orin ìgúnnugún là ń gbádùn lẹ́dí ẹnu àwọn ìyá wa yìí tí wọ́n ń kọ lóríṣiríṣi. Wọ́n kọ orin, wọ́n fi tápà kọ, wọ́n tún fi Yorùbá náà kọ, gbogbo ẹ̀ ni wọ́n ń kọ papọ̀ tí gbogbo ẹ̀ ń dún tó ń dùn. Ẹja máa gbádùn ẹ̀ lọ. Ìkòkò ń dún, bẹ̀m̀bẹ̀ náà ń dún, gbogbo ẹ̀ wá ń dún papọ̀. Ọdún dùn, ó ń dún. Àmì àṣẹ. Àkàrà òyìnbó ti ọdún òun lẹ́rí tí àwọn ọmọ onígunugó tí wọ́n fẹ́ gé yìí. A kí Alhaji Ashimiu Ìdáàsó ti Ìjẹ̀dẹ̀dẹ̀dó. Ẹ kú àdúró tí a kú ọdún akúyèdún. Ìyá òòṣà lẹ́rí tí wọ́n náwó fún àwọn tó ń kọrin ìgúnnugó àti àwọn tó ń lùlù yìí. Èyí ọba ẹkú náwó, ẹkú ọdún, ẹkú ìyèdún. Oyè àmọ́rí o, àjẹgbó àjẹtọ́ ló máa jẹ́. Alhaji Ashimiu Ìdáàsó ti Ìjẹ̀dẹ̀dó. Ẹkú ìfìdíbalẹ̀ ń bẹ̀ o, akú ọdún akúyèdún.
ẹ̀rí tó tún ti bẹ̀rẹ̀ sí ní jó yìí. Ẹ̀rí pé ìfọ̀kànbalẹ̀ ó wà ní agbo Ògúnnukó lọ́wọ́lọ́wọ́ báyìí. Wo oníkálukú jókòó láàyè ẹ̀, wọ́n ń jẹ wọ́n mu. Ògúnnukó wá ń ṣeré, ó ń jó ijó lóríṣiríṣi, àrà lóríṣiríṣi, ó ń lọ yìí. Bẹ́ẹ̀ ni àwọn olórin ń kọ orin lóríṣiríṣi fún un. Táàdé ń gbádùn gbogbo ẹ̀ tó ń dùn tó ń lárinrin. Àṣèyí ṣàmọ́dún gbogbo yín. A ní fi eléyìí ṣàṣemọ̀, a máa ṣe nígbànígbà o. Ẹ̀rí pé Ìgúnnukó yẹn bóyá ga tó ó ti ń wálẹ̀ díẹ̀díẹ̀, bẹ́ẹ̀ ń jó ń wálẹ̀, ó ń jó ń lọlẹ̀ díẹ̀díẹ̀. Àrà ò ní tán jẹ́ lára. Ẹ̀rí bọ́n ṣe ń kọ orin tí ìkòkò ń dún tí bẹ̀m̀bẹ̀ ń dún, bẹ́ẹ̀ ni Ìgúnnukó yìí ló ń jó ijó oríṣiríṣi. Ọdún Ìgúnnukó ti orílẹ̀ Ìgànmú, ibẹ̀ láti bàtà tí ń ṣọdún lọ́wọ́lọ́wọ́, tí Ìgúnnukó ń jó tó ń yọ̀ tó ń lọ lóríṣiríṣi, tí kòkò ń dún. Bẹ̀m̀bẹ̀ òun ni tápà ń lù ilé Olúbísí ọmọ ẹranko yáyò.
rí pé ìgúnnukó ó ń ṣeré gidigidi. ẹ rí i pé ìgúnnukó ṣeré títí tí ilẹ̀ ti ń ṣú lọ díẹ̀díẹ̀. bí wọ́n ṣe ń jẹ oyè ti ìyá òòṣà òun ni ẹ̀ ń wò yìí ní ìlú orílẹ̀ Ìgànmú. àtàwọn ẹbí ẹ̀ ẹjọ́ tó ní ọlọ́run máa bọ́ ta ń bí. láti iléeṣẹ́ Lutasima Record International títí inú fọ́nrán míì láti máa pàdé èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín olóyè Fàtáyì Abíọ́dún Akínmọ́tẹ̀ ló ń dágbére pé ire tá máa pàdé o kò ní bàjẹ́ fún gbogbo wa láṣẹ ọba mi Èdùmàrè ẹ kú ọdún ẹ kú ìyèdún gbogbo orílẹ̀ Ìgànmú.